ilẹ̀ máa kánjú torí pé gbogbo wa pátápátá la dágbádá ikú. Ọ̀run máa kánjú torí wípé gbogbo wa pátápátá òun là ń bọ̀. Bàbá wa Adérẹ̀mí Adédèjì tí ń ṣe Olofa iná ti Nollywood Yorùbá ló dágbére lé àná tó sì jẹ́ ọmọ ọdún 73 years. Bàbá yìí jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó jẹ́ gbajúgbajà ní Nollywood tó sì máa ń ṣeré ọlọ́gbọ́n. Bàbá yìí ló dágbére fún ayé ní ọjọ́rú Thursday ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Teaching Hospital ní Ilé-Ifẹ̀, ìyẹn l'Ọ̀ṣun State. Ibẹ̀ ni bàbá yìí ló kú sí. Ọ̀run máa kánjú torí pé gbogbo wa pátápátá là ń bọ̀. Gbogbo Nollywood pátápátá ló ṣèdárò bàbá Adérẹ̀mí Adédèjì. Gbogbo Nàìjíríà pátápátá ló ń ṣe lédè lẹ́yìn rẹ̀, Adérẹ̀mí Adédèjì. Kódà àwọn tí ń bẹ lókè òkun gan pàápàá wọ́n ṣe lédè lẹ́yìn rẹ̀. Òkú bàbá ni a mú wá fún yín kí ẹ wo bí wọ́n ṣe sin bàbá, kí ẹ wo iye àwọn ènìyàn tó wà níbẹ̀, kí ẹ wo bí a ṣe gbé bàbá relé, ìyẹn bàbá wa Adérẹ̀mí Adédèjì. Súnre o bàbá, ó dìgbà kan náà ná, ó dàrìnàkò, ó dojú àlá. Ìkànnì Lovers Arenas TV ló mú wá sójú amóhùnmáwòrán yín, ló mú wá sí etí ìgbọ́ yín wípé bàbá wa Olofa iná ló ti dágbére fáyé. Súnre o bàbá, bàbá wa Adérẹ̀mí Adédèjì Olofa iná. Fún àǹfààní ìwọ tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ìkànnì yìí, mo rọ̀ ọ́, bá mi tẹ subscribe, bá mi tẹ àmì notification bell tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Wàá rí option mẹ́ta kan. Bá mi tẹ option all, òun ni option tó tẹ̀ níwọ̀n ìgbà tí àwọn fídíò tí wa bá ti ń jáde lórí ìkànnì yìí. Ó láǹfààní láti máa wo bàbá wa Adédèjì Adérẹ̀mí tí gbogbo wa mọ̀ sí bàbá Olofa iná. Súnre o, súnre o, súnre o. Òkú bàbá Olofa náà ni wọ́n ti gbé wọ́n sínú kí ló ṣẹlẹ̀ báyìí? ayẹyẹ ìkẹyìn náà ni wọ́n ṣe fún bàbá Adédèjì Adérẹ̀mí Olofa iná tó jẹ́ àgbà òṣèré tíátà ti Yorùbá. Òun náà ni wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ ní ilé wọn tí ó wà ní ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nílànà ti Mùsùlùmí náà ni wọ́n ń ṣe ayẹyẹ ìkẹyìn ìsìnkú bàbá Adédèjì Adérẹ̀mí tí gbogbo ènìyàn mọ̀ sí Olofa iná.
Ìkànnì tí ẹ wà náà ni ìkànnì BBC News Yorùbá. Ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni a kalẹ̀ sí lénìí bí wọ́n ti ń ṣe ayẹyẹ ìkẹyìn fún ògbóǹtarìgì òṣèré tíátà tìlú Yorùbá tí gbogbo èèyàn mọ̀ sí Olofa iná. Bàbá ní oore ọ̀fẹ́ láti lo 73 years ní ayé. Ẹni tí ẹ̀ ń wò náà ni ara ọ̀kan lára àwọn ọmọ wọn náà ni ilẹ̀ ń wò ní ojú òwúrọ̀ yín yìí. Ọ̀pọ̀lọpọ̀ èrò náà ni ó wá síbi ìsìnkú bàbá Olofa náà. Ẹ wo bí wọ́n ti ń dá erùpẹ̀, ilẹ̀ fún ilẹ̀, erùpẹ̀ fún erùpẹ̀ lé bàbá Adérẹ̀mí Adédèjì lórí. Sùnre o bàbá, àwọn ọmọ ṣèlédè lẹ́yìn rẹ̀. Olofa iná. Ọ̀pọ̀lọpọ̀ èrò ni ó wà níbi ìsìnkú bàbá Adédèjì Adérẹ̀mí tí gbogbo ènìyàn sí ògbóǹtarìgì olóṣèré Olofa iná. Ìkànnì tí ẹ wà náà ni ìkànnì BBC News Yorùbá. Ìlú tí a kalẹ̀ sí náà ni ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun bí tí wọ́n ti ṣe ayẹyẹ ìkẹyìn fún bàbá Olofa iná. Oyè tí bàbá jẹ ní ìlú Ẹdẹ náà ni má jẹ́ kó bàjẹ́ ti ìlú Ẹdẹ, tí bàbá ti jẹ́ kan lára àwọn olóyè pàtàkì ní ìlú Ẹdẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tíátà. God bless you, sir. Ẹ ṣé àdúgbò sir. Apọ̀yọ̀ sir. Bámi dárúkọ yín. Orúkọ mi ni Ọ̀túnba Ayọ̀bámi Ọlábíyì, the National General Secretary, PAMPAN, Nigeria and overseas. Ilé lè sọ nípa bàbá wa Olofa iná.
Bàbá wa Adérẹ̀mí Adédèjì Ọlọ́fà iná jẹ́ ògúnnágbòǹgbò nínú ẹgbẹ́ òṣèré ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní gbogbo àgbáyé. Bí a ṣe ń sọ yìí, ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ àpáta fún ẹgbẹ́ ni, tó jẹ́ pé àyè tí wọ́n filẹ̀ tó ṣòfò yìí ó le díẹ̀ láti rí ẹni tí a sọ pé kó wá fìlè irú ipò bẹ́ẹ̀. Ṣùgbọ́n a gbà yìí pé Ọlọ́run ló fún wa, Ọlọ́run náà ló gbà lọ́wọ́ wa. Orúkọ mi ni Ọ̀túnba Ayọ̀bámi Ọlábíyì. Ẹ ṣé. Thank you. Ẹ ti rí ọ̀pọ̀ èrò níbi ìsìnkú bàbá Adédèjì Adérẹ̀mí tí gbogbo ènìyàn mọ̀ sí Ọlọ́fà iná. Ẹ bá mi dárúkọ yín. Orúkọ mi ni Ọmọọba Ayọ̀ Ọládàpọ̀. Báwo ṣe jẹ́? Mo jẹ́ National Director of Finance fún ẹgbẹ́ TAMPAN, ìyẹn Theatre Art and Motion Picture Practitioners Association of Nigeria, TAMPAN. Kí lẹ lè bá wa sọ nípa ìgbé ayé bàbá Ọlọ́fà iná nígbà tí wọ́n wà láyé? Ìgbé ayé bàbá dà, a bí bàbá ní oṣù karùn-ún ọdún 1950. Wọ́n dẹ̀ lò 71 years láyé. Wọ́n kọ́kọ́ ṣe iṣẹ́ kápẹ́ńtà kó rí tó gbé wọn dé ìdí iṣẹ́ tíátà. Ní 1972 ni wọ́n dá Olofa Theatre Group sílẹ̀ pẹ̀lú àwọn sòǹgbàsòǹgbà tí wọ́n wà ní ìlú Ìbàdàn ní ọdún yẹn lọ́hùn, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe eré orí ìtàgé fún NTV, a pè ní NTV ńgbà yẹn, kò tí ì di NTA, kó tó di wípé wọ́n wá padà bẹ̀rẹ̀ sí ṣe eré orí tẹlifíṣàn. Ṣùgbọ́n nígbà tí eré sinimá dé, àwọn tún jẹ́ ọ̀kan gbòógì ní gbogbo ìgbà yẹn kí a tó bẹ̀rẹ̀ sí ṣe fíìmù àgbéléwò. Wọ́n ṣe dáadáa nínú ẹgbẹ́, wọ́n jẹ́ èèyàn dáadáa, wọ́n jẹ́ ẹni tó kóni mọ́ra. Wọ́n ti fi ìgbà kan jẹ́ vice president ẹgbẹ́ ANTP nígbà tí à ń ṣe ANTP nígbà yẹn, àwọn ni vice president South. Ṣùgbọ́n nígbà tí a dá TAMPAN lẹ̀, wọ́n jẹ́ ọ̀kan nínú national leader tá a ní, wọ́n dẹ̀ jẹ́ èèyàn dáadáa, wọ́n kóni mọ́ra. Mo rántí ìgbà tí mo wà gẹ́gẹ́ bí secretary ANTP ní Ọ̀ṣun State ńgbà yẹn, tí àwa tá a jẹ́ National Executive Council, ìgbémìnà mi, èmi àti treasurer tá a bá lọ Ìbàdàn látọ̀ṣun pé a fẹ́ lọ ṣeré, pé a fẹ́ lọ ṣe meeting. Tí a bá ti ń parí meeting ni bàbá ó ti sọ fún wa wípé ilé àwọn là fẹ́ lọ sùn, gbogbo àwa tá a wá látọ̀ṣun. Àtọjú ọ̀nà ni wọ́n ti máa pe ìyàwó wọn wípé àwọn ti lálejò. Tí ó bá sí nǹkan kan lé dàbí alára, wọ́n yà lọ́jà, wọ́n rà dání tá a fi jọ máa lọ. A lè wà ń bẹ̀ fún ọjọ́ méjì, wọ́n sì máa ń tọ́jú wa tí wọ́n á ṣe dáadáa. So mo rí bàbá yẹn gẹ́gẹ́ bí ẹnìkan tí ó jẹ́ èèyàn dáadáa. Mo sì láìkì bí wọ́n ṣe ń ṣe nígbà ayé wọn. Ṣùgbọ́n a fẹ́ ọ, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ ọ jù wá lọ. Kò sí ní tá a lè ṣe. Orúkọ mi ni Ọmọọba Ayọ̀ Ọládàpọ̀, the National Director of Finance, Theatre Art and Motion Picture Producers Association of Nigeria, TAMPAN. Thank you. Ọ̀rọ̀ náà ti gbọ́ lẹ́ra àwọn òṣèré, àgbà òṣèré tí ó wà ní bí òṣèré tíátà ti Yorùbá.
kẹ́yìn wa ṣáájú wa lọ o. àyálò láyé o tá a gbọ́n bí ifá tá a mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ ayé ọ̀hún ọ̀lọ́ títì á padà kú náà ni n ló jẹ́ ń fẹ́ ká gbélé ayé ṣe rere ẹ jẹ́ á gbìyànjú ká pàjùbàálẹ̀ dé ṣu àlọ́lọ́ ká gbìyànjú ká jó kan tó dùn lẹ́ẹ̀dọ́mọ́ torí gbogbo ń tá a bá gbélé ayé ṣe gbogbo ẹ̀ ní ó